sẹ́bẹ̀ náà ní Nàìjíríà wà lùkọ́tọ́. Wa alaikum salam ọlọ́rẹ̀ Ganiyu Abdulgani sẹ́bẹ̀ ní Nàìjíríà lùkọ́tọ́ kádẹ́ jẹ́ pé ọlọ́pàá kan àtẹ̀wé human rights wọ́n wá tẹ̀lé Muyideen lọ sí ṣọ́ọ̀pù rẹ̀ ìgbà kan àdẹ̀túnlẹ̀ pẹ̀ ní tìgbà kan torí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ kọ́dẹ̀ kọjá lọ́bẹ̀ láti lọ kú ọjà even kọjá ipò gẹ́gẹ́ lọ́ra ọjà yẹn síbẹ̀ nígbà tí ṣe pé òun àtìyàwó ẹ̀ ti jọ túká tí wọ́n ti jọ kọra wọn court wedding ni wọ́n dẹ̀ ṣe kọjá pé Muyideen gẹ́gẹ́ lọ́ra jà sínú ṣọ́ọ̀pù yẹn tọ́kílẹ̀sì pé ìyàwó ń sọ pé owó táwọn èèyàn ń bùn ló fi rajà bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ọkọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá kọ́ ni wọ́n tẹ̀lé kò sọ ọlọ́pàá tó tó bẹ́ẹ̀ tó lè ṣe ìlẹ́gà àṣẹ́bẹ̀ yẹn. àbámi Ọpẹ́yẹmí Abdulrasaq àwọn ọ̀gá wa láti ìlú Ìlọrin àbúrò ní sẹ́yìn ọlọ́àkọlẹ́ Al-Qur'an kì í ṣe pa àti gbọ́ pé àwọn ọlọ́pàá ti ìfáìtì ìyàwó Muyideen rí tí ó ti wá ṣe interview láàrin wọn kò tí ì sí yẹn that is wonderful nígbà tí Muyideen àti ìyá rẹ̀ lọ sọ́dọ̀ àwọn human rights ò ìfáìtì ìyàwó ẹ̀ táàpù wọn ti ṣe méjì pẹ̀lú ìyàwó ẹ̀ ráìtì wo ni wọ́n ní láti wá kú ọjà nínú ṣọ́ọ̀bù Muyideen tí wọ́n dàbẹ̀ epo níyàwó. àwọn akẹ́kọ̀ọ́ tá a kàwé akọgbọ́n orí náà. ìyá mi fún mi láyọ̀ Káyọ̀dé. àwọn tá a kàwé akọgbọ́n orí. báwo láti sọ wípé ọkọ fi ìyàwó lẹ̀ wọn ẹ̀dẹ̀ tí ì kọ́ra wọn. Ifù kọjá pé gbogbo ẹrù tí ń bẹnu ṣọ́ọ̀pù kọjá pé ọkọ ló ní ráìtì wo lọ́lọ́pàá ọ̀pọ̀ ní láti tẹ̀lé ọkọ yẹn wá sí ṣọ́ọ̀pù yẹn ọ human rights láti wá palẹ̀ ẹrù yẹn mọ́ tí ì ṣe pé ọmọbìnrin yóò ní fámìlì. ìyàwó yìí kì í dẹ̀ sí odi wọn àti ìfáìtì ẹ̀ before. táàpù wọn ti ṣe mẹ́tì láàrin ọkọ àtìyàwó. wọn àti ìṣẹ́mẹ́tì láàrin ọkọ àtìyàwó àtẹ̀bí ọkọ àtẹ̀bí ìyàwó why confidence wo ni ẹ ní ọlọ́pàá ọ̀hún. àwọn ọlọ́pàá kọ́ ni wọ́n wá I trust my police Nigeria mo trust àwọn police Nigeria pàápàá jùlọ àwọn kẹjẹ pé ọlọ́pàá Òṣogbo rọ o kì í sọ ọlọ́pàá Ọ̀ṣun tiwa yìí o ọlọ́pàá Òṣogbo báwo wọ́n mọ̀ ń tọ́tọ̀ no. ọmọ tọ́tọ̀ kò sọ́lọ́pàá kankan tó ní right láti tẹ̀lé Muyideen kọ́dà máa lọ kẹ́rù àfi káyà aṣọ ọmọbìnrin yẹn gbé kọ́ máa gbẹ́mí ẹ̀ sá torí ara Fani Fatima oorun la dẹ̀ fi dẹ́kú wò tọ́ba ní pé ọlọ́pàá Nàìjíríà àti wá rọ́ọ̀fù tó bẹ́ yẹn ó ti lágbára pinnu àwọn ọlọ́pàá kọ́ ni wọ́n tẹ̀lé Muyideen I can't believe mi ọgbà bẹ́ẹ̀ mi gbà ọlọ́pàá ó ṣe tẹ̀lé because of what lórí kíni torí kíni pẹ̀lú kíni Muyideen lè lọ kú ẹrù nínú ṣọ́ọ̀bù bọ̀tì ìgbésẹ̀ wo ni kápá àwọn ọlọ́pàá bí human rights ni wọ́n ti gbé láàrin ọkọ àtìyàwó kí ni ìgbésẹ̀ tí wọ́n ti gbé láàrin fámìlì kìíní àti fámìlì kejì nígbà tó jẹ́ pé Muyideen fẹ́ ìyàwó rẹ̀ ní Sùlọ́kà ni àwọn ẹbí ìyàwó wọ́n dẹ̀ fi ìyàwó wọn fún ọkọ wọ́n fi ọmọ wọn fọ́kọ rẹ̀ ní Sùlọ́kà àwọn fámìlì ọkọ náà wọ́n dẹ̀ lọ fẹ́ ìyàwó ọmọ wọn ní Sùlọ́kà. sọ́sàdì létí sá
ẹ wo bójú bá farabalẹ̀ yóò rí mú ìròrí tèmi yàtọ̀. Mo kí ìyálájẹ́ ìyá àlùbáríkà àbúrò ní sẹ́yìn pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ ní sọmọnù. ìyálájẹ́ ẹ̀ ní sọmọnù. ẹkún ọ̀dẹ̀ ní parí ẹ̀rín yín. Mo wà ní sọ ìyálájẹ́ tí mo ń gbọ́ conversation àwọn pẹ̀lú ìyàwó Muyideen. Bí ìyá Muyideen náà ṣe respond pẹ̀lú ìyàwó ọmọ ẹ̀. Bàbá kẹtọ́ tó kù fún bàbá Muyideen. Bó náà ṣe respond tí ò tún respond mọ́. Ẹ sọ fún mi nílùú tán lọ́ba tó níjòyè tá a mọ ń tọ́tọ́ àti tí ọ̀tọ̀. Nígbà tí ọlọ́pàá gẹ́gẹ́ ò ní right láti check for anybody. Odidi ọ̀gá ọlọ́pàá ló wí jáde tá a bá ka ìwé rẹ̀ èmi tó lẹ́rìí ẹ̀ lódidi ọ̀gá ọlọ́pàá. Ọlọ́pàá ò ní right láti check fóònù. Ẹ sọ fún mi right wo lọ́lọ́pàá wà ní láti lọ sí inú ilé ọkọ àtìyàwó tó dẹ̀ jẹ́ pé Muyideen àtìyàwó ẹ̀ tọkọ tìyàwó ni wọ́n ti náà. Muyideen àtìyàwó ẹ̀ tọkọ tìyàwó ni wọ́n ti náà torí pé wọ́n fẹ́ra wọn ní sùlọ́kà ni. Àdẹ̀ tí ìgbà fọmísẹ̀ pé wọ́n ti lọ kóòtù bóyá kóòtù ti tú wọn ká. Masali kauribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáli kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa Ṣádáli kàfà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Máṣádáli kàpárìbàyà kàṣáìdàyà. Ṣé ìgbéga lòun wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí lóhun tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé ò tí ì rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á, ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Ihun tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá wọ́n tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí, jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Ẹ ṣeun, ìyàwó sọ wípé inú táwọn náà dẹ̀ rí ni pé ọ̀pọ̀lọpọ̀ tó dá wàhálà lẹ́ni pé Muyideen ń ta tẹ́tẹ́. Ìyàwó ní owó ara àwọn táwọn èèyàn ń bùn ló ń fi rajà sí ṣọ́ọ̀bù. Even kọjá pé Muyideen ló ní ọjà tí ń bẹ ní ṣọ́ọ̀bù. Ẹ̀gbọ́n mi yé, ìyàwó ẹ̀ ni. Ọ̀rọ̀ ọlọ́kọ láyò ní bá a ṣe ń dá sí. Ó lè dọ̀la ní ìsìnkáwá mọ́ ẹ̀kọ́ méjì. Ìyàwó Muyideen sì ni, because wọ́n ṣe wedding ni, wọ́n fẹ́ ra wọn ní sùlọ́kà ni, kì í sí ìyàwó kọ̀rọ̀, ìyàwó gbangba ni. Kọjá pé Muyideen gẹ́gẹ́ ló ní ọjà tí bẹ́nu ṣọ́ọ̀bù. Ráìtì ọlọ́pàá kẹ̀kẹ́, human rights kẹ̀kẹ́ kò tẹ̀lé Muyideen kọjá lọ ọbẹ̀ yẹn láti lọ kú ọjà. Kó tó kẹ́pẹ́ wọ́n lọ kú ọjà, wọ́n máa béèrè pé àwọn tí wọ́n tẹ̀lé lọ níbo ni wọ́n bá àtúnṣe dé. Láàrin àtúnṣe wọn, sínú àtúnṣe wọn ní ọkọ àti àwọn tíjọ dánlọ́ọ̀gì gbọ́dá ẹni kí Muyideen náà wá kó ọjà rẹ̀. Bẹ́jà bá sọ lálẹ́ odò, àmọ́ tó tó náà, ṣe bí Yorùbá jọ ni wá, ṣé bí Yorùbá kàwé kò ní kọgbọ́n orí ni. Even èèyàn níyàwó, mọ̀dẹ̀fẹ́yàwó lè sún lọ́kà, gbogbo dúkìá ti bẹnu ilé rẹ̀, tó bá fi máa di tó fẹ́ wá kó tá àti ìkọra wa, yóò ti níbi tá a fi ẹsẹ̀ fọṣọ ọlọ́kùnrin dé. Àwọn ẹbí kìíní, àwọn ẹbí kejì, wọ́n ti jọ ní àjọsọ láàrin àwọn ọkọ àtìyàwó. Ọkọ àtìyàwó ti jọ lájọsọ. Tó bá wá jẹ́ mi pé ọ̀dà lọ kú ẹrù rẹ lọ́dọ̀ ọkọ rẹ fún kọjá pé ìyàwó ni, yóò ti níbi tí wọ́n ti ṣàtúnṣe ọ̀rọ̀ dé kó tó kẹrù kíkó. Wa alaikum salam. Adára ló yẹ. Sáré àsúní mùsùlùmọ́tún yawmal qiyamah. Kò sí nǹkan tó máa gbẹ̀yìn àbòsí, ó kúkú lábòsí. Ẹ̀yin náà wo èyí tí Muyideen ní iṣẹ́ yìí, kì í ṣe iṣẹ́ sí ẹ̀sìn Islam, kì í ṣe wa Islam, kò sí nínú sẹ̀ríà Islam, even kò sí nínú súnà Islam. Because tó bá jẹ́ pé ó fẹ́ lo
ìrìn àjò ipò ti di mùsùlùmí òdodo. tọ́lá pọ̀ bẹ́ẹ̀ ló pọ̀ ti di mùsùlùmí òdodo. mo ti wí ti pẹ́ kí ló tí ò lọ bá àwọn fámìlì ìyàwó ẹ̀ ní sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀, kí ló tí ò kó àwọn èèyàn dání inú fámìlì tiẹ̀ láti lọ fámìlì ìyàwó ẹ̀ ní sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. wọ́n wá ní wọ́n ní I can't believe. bẹ́ẹ̀ ni Muyideen ló ní ṣọ́ọ̀bù, nígbà tí Muyideen dẹ̀ ní ṣọ́ọ̀bù ṣé ń tọ́kọ ni kì í ṣe ìyàwó ló ní. táwọn nǹkan kan bá máa wáyé ní ṣọ́ọ̀bù yẹn ó yẹ kó lájọsọ èèfù kọjá pé kò sí kéèsì kankan lórí dúkìá ìtẹ́lẹ̀. nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó sì ń bẹ láàrin wọn kò sí ráìtì kankan tíjọba kankan ní láti lọ kó ẹrù yẹn ò sí. èyí tí wọ́n fi lè kó tó bá jẹ́ pé àjọsọ kan ti wà láàrin àwọn àtìyàwó àtọkọ tẹ́tì fáìtì ìyàwó, bóyá ọkọ rẹ̀ wá fẹjọ́ sùn á ọ àwọn fámìlì kìíní fámìlì kejì wọ́n ti jókòó lórí ọ̀rọ̀ àtúnṣe ọkọ àtìyàwó tí wọ́n bá wá succeed. ókè ẹ sọ fún mi, dúkìá tí bẹ́ẹ̀ yẹn jẹ́ méjì, ilé àti ṣọ́ọ̀bù àtọjà tí bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù. ṣé nígbà tí Muyideen ti lọ kó ọjà tí bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù ṣé nǹkan tí ń sọ ní pé ìyàwó òun ló nílé? nígbà tó ti lọ kó ọjà tí bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù tíyàwó dẹ̀ sọ pé owó tí wọ́n ń bùn ún ló ń fi rajà síbẹ̀, ọkọ òun náà mọ̀ pé òṣọjà kẹ̀kẹ́ mọ́ páálí lásán ni. nígbà tó kọjá lọ́bẹ̀ lọ kó gbogbo ọjà yẹn nísìn ṣé nǹkan tí ń sọ fún wa ni pé ìyàwó òun ló nílé kọ́yọ̀dá ṣọ́ọ̀bù fóun? ṣé tí ń sọ ni pé ìyàwó òun ló nílé kó bó mú ṣọ́ọ̀bù? bí wèrè bá rojọ́ wèrè kan ni ó dáa. àti wípé nígbà tí wọ́n ní wọ́n ti bá gba ṣọ́ọ̀bù ṣé kò ságbára àti bá arajà sí ṣọ́ọ̀ ni wọ́n kú tí ó kún àkáǹtì fún ẹni tí ń gbà láti ti wà lábúròdù, ẹni tó làkáǹtì wà Nàìjíríà. sẹ́ni tí ń gbà láti ní ọ̀rá láti ní abẹ́ tó wà Nàìjíríà ní ọ̀rẹ́ mi ṣẹ́wó fún. ìdínà siratal mustaqim. rere lẹ́sẹ̀ ìkà náà lẹ́sẹ̀, rere lẹ́sẹ̀ ìkà náà lẹ́sẹ̀. ṣé yóò bá wù ẹ́ nínú méjèèjì ẹsẹ̀ ké àdàlérí ọmọ. gbogbo ọ̀rọ̀ ní kó lè mọ̀kánì mọ̀kánù, gbogbo àyè kọ̀ọ̀kan lọ́lọ́rọ̀ tó fi tiẹ̀. mo sọ pé ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn, wàláì kì í sọ̀rọ̀ ẹ̀sìn. a ní láti lọ́pọ̀ mẹ́sìn, wàláì kì í sọ̀rọ̀ ẹ̀sìn. a ní láti lọ́pọ̀ mẹ́sìn. ṣé wọ́n lè gbarú ẹ̀? sẹ́mi lè gbarú ẹ̀? sẹ́yìn náà lè gbarú ẹ̀? ọ̀rọ̀ ẹ ti ń ṣẹlẹ̀ nísìnyí fáìn kò kan Àgbàlá Gabriel mọ́, wàláì. but láàrin ọkọ àtìyàwó ṣé dúkìá kó lọ́kàn fún ọkọ láti lọ kó dúkìá ìyàwó ẹ̀?
ọmọ Mubarak ọ̀rọ̀ àṣẹ pípa kọ́ là ń sọ ó dùn mí tí rí orúkọ yín pé imam ọ̀rọ̀ àṣẹ pípa kọ́ kó tó kẹ́kí wọ́n máa kẹ́rù ṣé kò yẹ kí ọ̀rọ̀ àtúnṣe wáyé láàrin ọkọ àtìyàwó. Ó yẹ ká àtúnṣe wáyé láàrin ọkọ àtìyàwó. Ó yẹ ká bí ọkọ dìde kan lọ bẹ̀ bí ìyàwó fáàkì wúwú nàbí ìsìnì àlìhínà ẹni Kùránì kọ́ wà ṣe báwọn ẹbí náà ni wọ́n yọ̀ǹda ìyàwó fọ́kọ tẹ́lẹ̀ káwọn pé muskilat wá ṣẹlẹ̀ ṣé Muyideen àtàwọn ẹbí rí ọ̀lẹ́tọ̀ọ́ kí wọ́n lọ sọ́dọ̀ fámìlì ìyàwó ẹ̀. ṣé Muyideen àtàwọn ẹbí rí ọ̀lẹ́tọ̀ọ́ ọmọ yóò wọ̀ bọ́lẹ̀ láti sẹ́mọ̀ ṣe báwọn kan ni wọ́n fàyàwó fún. ẹ méjì àṣàbò sí i tọ́bọ̀ jẹ́ pé tí alukurian kúlù fọ́ọ̀kà sí ilimi alim ibi tẹnìkan ti pín tẹnìkan ti bẹ̀rẹ̀ o. àmọ́ àwọn kẹ̀kẹ́ wà ní ìdájọ́ ṣẹ̀ríà tó wà mọ̀ sí hù tọ́jẹ́ pé tí wọ́n bá bí ọmọ ọdún mẹ́wàá gan ọmọ ọdún márùn gan nínú Islam yóò sọ̀dájọ́ pẹ̀. alukurian ni ẹ fẹ́ yàwó pẹ̀lú yọ̀ǹda àwọn ẹbí wọn ṣe báwọn kan ni Muyideen lọ kóṣù fún àwọn kan náà lọ gbẹ̀yàwó lọ́dọ̀ wọn bọ́rọ̀ ìṣe wá tó láti yẹjọ́ yìí sáwọn mùsùlùmí tí Muyideen sá sí wọn lábẹ́ ṣé wọn lẹ́tọ̀ọ́ àti gbà lámọ̀ràn táwọn ọba tiẹ̀ lè tẹ̀lé tọ́kílẹ̀sì pé kí ló tí wọn ò lè tẹ̀lé lọ sọ́dọ̀ àwọn fámìlì ìyàwó ẹ̀. ṣẹ̀ṣẹ̀ rí ọkọ wa bẹ́ẹ̀ ni ọkùnrin ti di mùsùlùmí ìwà tí wọ́n ń hù yìí ṣé ìwà àti ṣe mùsùlùmí rèé ìwà tí Muyideen hù yìí ṣé ìwà àti ṣe mùsùlùmí ṣé ni Muyideen hù yìí no kì í ṣe ìwà àti ṣe mùsùlùmí. ibù kọjá pé ìyàwó ẹ̀ náà máa gba Islam ọ̀rọ̀ ní kómokómoro wà ṣé Islam ó ní ká mọ tírẹ́tì ìyàwó wa ni. Al-Qur'an ní ar-rijalu qawwamuna 'ala an-nisa'i bima faddala Allahu ba'dahum 'ala ba'di wa bima anfaqu. Ar-rijalu qawwamuna 'ala an-nisa'i Al-Qur'an olúwájú yìí wá pé ọkọ lórí aya bima faddala Allahu ba'dahum 'ala wa bima anfaqu ẹ̀spẹ́sìsì téyí tí tọkọ bá ná lérí ìyàwó ọwọ́ àánú tá a fi ń jó lórí. ètè mi kẹgbà tí mo gbà pé mi believe ní kò sọ pé ọlọ́pàá wo ọlọ́pàá òjẹ̀dẹ̀ wò àfi tó bá jẹ́ pé tọkàn rẹ̀ ń ti aṣọ ọlọ́pàá ọkọ̀ wọ̀ṣọ dúdú ọlọ́pàá ò ní tẹ̀lé ọkọ tó fún àtìyàwó rẹ̀ tí ìṣe pé ti túká tí wọ́n dẹ̀ ṣe court wedding kọ́lọ́pọ̀ wá tẹ̀lé ọkọ pé kọ́ lọ kú ẹrù ẹni tó rí ó lẹ́rù ẹni tó rí ó ní ọjà kọ́lọ́pọ̀ wá tẹ̀lé pé kọ́ lọ kẹ́rù. àbáwọn ọ̀nà rẹ̀ ní Agboola fọ́ndà mi nìyẹn kọ́lọ́pọ̀ wá tẹ̀lé ọkọ tọ́jẹ́ fún àtìyàwó ẹ̀ ọkọ àtìyàwó sì ni wọ́n bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti jáwèé fúnra wọn náà àdẹ́bẹ́ náà ń pè dédé kẹjáwèé fúnra wọn wọ́n lè padà jẹ́ lọ́kọláya lọ́la kì í dá sí páwọn ọlọ́pàá ti fáìtì ìyàwó tí wọ́n ti bá ṣe mítìn tí wọ́n ní ọ̀rọ̀ àwọn yanjú ọ̀rọ̀ wọn kò gba yíyanjú kì í sí páwọn ọmọ rẹ̀ ti fáìtì ìyàwó wọn ní ráìtì kankan láti lọ kẹrù lọ́dọ̀ ìyàwó torí tọkọ ní ìyàwó lónìí tíyàwó ní ọkọ lónìí èèfù tó bá jẹ́ pé ọkọ nìkan ló lọ ọbẹ̀ tó lọ mú nǹkan ó tún ní right kọjá kíjọba tẹ̀lé lọ
kí wọ́n máa béèrè lọ́wọ́ àwọn ìjọba yẹn pé ẹni tẹ́ ẹ tẹ̀lé ẹni tẹ́ ẹ wá kẹ́rù lọ́dọ̀ rẹ̀ ṣé ẹ ti ṣe mítí pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ ṣé ẹ ti ìnfàìtì ẹ̀ kí làjọ sún ẹ̀yìn pẹ̀lú ẹ̀ láàrin wọn àtọkọ ẹ̀ kó tó di pé ẹ wádọ̀ rẹ̀ wá kẹ́rù. Àlùkùránì Olúwa ni wà ní àkúnbẹ́nẹ̀kùn bíláàkì Olúwa gẹ́ ní ẹ̀dájọ́ òdodo láàrin yín èyí táwa ń tẹnu mọ́ fún ire èyí tá ń tẹnu mọ́ fún ire. Ókè sọ fún mi nísìnyí nígbà tí Muyideen tó wọ ṣọ́ọ̀bù rẹ̀ lọ tíyàwó rẹ̀ wà tó lọ kó gbogbo ẹrù ṣé kíyàwó náà lọ ta ilé mọ́lẹ̀? Gbọ́dọ̀ mọ̀ ṣé kíyàwó rẹ̀ náà lọ ta ilé mọ́lẹ̀ kó nígbà tọkọ òun ti kó ẹrù ṣọ́ọ̀bù òun náà ti ta lé? Kọ́ wá dìrìn àjò pé nígbà tí wọ́n ju òkúta èmi náà ju ògúlùtù. Bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí àti Muyideen àtìyàwó ọkọ àtìyàwó ni wọ́n. Ṣẹ̀rí ọ̀dẹ̀ sọ pé ká tú yìgì. Tí yìgì ọba dẹ̀já yóò níbi tí wọ́n ti bá túnṣe dé. Yóò dẹ̀ níyà àwọn tí wọ́n ti jókòó lórí àtúnṣe tí wọ́n sọ pé kò gbà títúnṣe. Mo fẹ́ ká oníkálukú ẹ̀mẹ̀já bẹ̀rù àti sun ẹjọ́ bẹ̀rù àti sun. A wà ní ìlú Ìlọbù lónìí níbi ìsìnkú bàbá wòlíì Ọlọ́run Malam Yusuf Adépọ̀jù. Àwọn adé ìtẹ́ bàbá sí bàbá sí àwọn wo sàárè bíi mẹ́ta tí wọ́n gbẹ́ kalẹ̀ tí wọ́n tún gbé òkú tí wọ́n sì síbẹ̀ bọ̀. Àtàwọn èèyàn wa kà wájọ dúró bẹ́ẹ̀ pé ibi tó kálukú ọ parí ayé ẹ̀ sí rè ẹsẹ̀ mẹ́fà sàárè tẹlomi ò ní tẹ́sẹ̀ mẹ́fà bí ẹ bá kó 40 ilé ẹsẹ̀ mẹ́fà náà lọ́ọ́ parí ẹ̀ sí bí ẹ bá ní ẹ̀mẹyẹ ọkọ̀ ẹsẹ̀ mẹ́fà ní ọ́ parí ẹ̀ sí bí yọ̀ọ̀bá dé ọba ara lẹ̀ rí bèlè pé ọkọ̀lé ẹsẹ̀ mẹ́fà náà ni bí yọ̀ọ̀bá ara kẹ̀kẹ́ rí bèlè mọ́tò ẹsẹ̀ mẹ́fà náà ni. Ẹ̀sìn wa àti wáwá yìí ilá àdèmọ̀ jẹ nínú sàárè ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ yìí ṣó lè jí oníjọba ọ̀run. Sí ẹ̀sìn rẹ gẹ́gẹ́ fálù tó o bá wò pẹ́sìn rẹ fálù àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ sínú wọn dùn sí ọ látara ìwà àbànújẹ́ tó ń wù pẹ̀lú wọn. Ọ̀tàbàsókè yídóborí bọ́bá yìí ò rí tọ̀run wò. Abada ni tasa wadi jamila min fi alika innama qarinu li fata fi qabri man kana yaf'al. Tasa wadi jamila àtẹ̀mí àtẹ̀yìn ẹ jẹ́ ká organize tó dáa ẹ jẹ́ arìnrìn tó dáa ẹ jẹ́ asọ̀rọ̀ tó dáa ẹ jẹ́ awùwà tó dáa ẹ jẹ́ ajẹun tó dáa ẹ jẹ́ amú tó dáa tẹ̀sán wádìí jẹ̀mí ìlà àfààní pèsè tó dáa nífi àníkà nínú gbogbo iṣẹ́ tó bá ń ṣe. Torí pé kí ni o kò rí inú ìfàtà fìlìkọ́bùrì mọ̀nkánì yẹ fún àlù. Ẹni tí wà àti ẹ̀ tẹ́jọ́ lo ìgbésí ayé nínú sàárè ntọ́ bá ṣe ni o. Ntọ́ bá ṣe ni o. Ntọ́ bá ṣe ni o. Èmi ò nígbàgbọ́ mi gbàgbọ́ pé àwọn ọlọ́pàá ni wọ́n tẹ̀lé Muyideen. Kí ló fẹ́ kẹ̀wọ́n nípa ẹrù? Ntọ́ bá mú ọlọ́pàá tẹ̀lé Muyideen wọ́n yà fẹ́ báyàwó rẹ̀ sọ̀rọ̀ ni. Wọ́n gbọ́dọ̀ lọ́bẹ̀ lọ kẹ́rù. Ráìtì wo? Wọ́n ní ráìtì kẹ́kẹ́. Mẹ́tì wo ni wọ́n ti bọ́ ọkọ
àtìyàwó ṣe ọ̀rọ̀ wọn ní tí wọ́n fi bá ọkọ àtìyàwó sọ kí lábọ̀ tí ìyàwó àtọkọ tó ti fún àwọn ọlọ́pàá nípa fámìlì wọn pé fámìlì kìíní àti kejì wọ́n ti jọ jókòó lórí àtúnṣe tí wọ́n fi kẹrù kíkọ́. tó fi máa kẹrù kíkọ́. omi la kọ́kọ́ tẹ̀ka tó tẹyẹ rin káwá pé Muyideen lọ kó ẹrù ní ṣọ́ọ̀bù ẹ bá mi bí Muyideen léèrè pé ṣó ti dá igbó sí méjì ni ṣé nǹkan tí ń sọ ni pé kíyàwó wọn fọ́ múlé òun ti fọ́ mú ẹrù ṣọ́ọ̀bù. ṣé nǹkan tí Muyideen sọ ni pé kíyàwó wọn fọ́ múlé òun ti fọwọ́ mú ẹrù ṣọ́ọ̀bù tó wá kó. sórí bíbẹ́ lóògùn orí fífọ́ ni orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí Muyideen àtàwọn alámọ̀ràn rẹ̀ ẹ kàn ń gbé ní wrong side ọ̀rọ̀ tí ò kọjá ọ̀rọ̀ àjókò sọ láàrin 2 hours ní gbogbo tí ń bẹ́lẹ̀ yìí tẹ́nì kẹ̀kan ọ̀yọ́ dá sí ọgbọ́n àgbẹ́jù ẹ̀dẹ̀ fi ń dojú ọ̀rọ̀ rú ọpọlọ tí ò tó nǹkan ẹ̀dẹ̀ fi ń ba nǹkan jẹ́ làákàyè tó kúrú ẹ̀dẹ̀ fi ń fọ̀rọ̀ ọgùn ṣé gbogbo ọ̀rọ̀ ní social media wọ́n tún wá láwọn tí wọ́n wá wọn aláwọ̀ kí wọ́n rìkọ́ọ̀dù àwọn kò lè jẹ́ ọlọ́pàá kì í sáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá jẹ̀dẹ́rú ẹ̀ wò Muyideen wá sẹ́ẹ̀tì yín bẹ̀yẹn ni àwọn ọlọ́pàá Nàìjíríà olóríire ní gbogbo wọn à ní ìṣẹ̀lẹ̀ gàṣẹ́ kí kọ́lọ́pọ̀ tó lè lọ kó ẹrù èèyàn níbìkan ṣé wọ́n ti fọ́ńtọ̀ níwèé ni ṣé wọ́n ti fọ́ńtọ̀ níwèé ni ẹni ò bìlífì páwọn ọlọ́pàá ni wọ́n lọ kò lè jọ ọlọ́pàá bò no irọ́ wọn làtọ̀ ọlọ́pàá àti human rights wọn tún wá gbà kí wọ́n fídíò àwọn. wọ́n ní wọn tó gbà kí wọ́n ṣe fídíò ẹjọ́ tí mo bá rí ẹni tó mọ nọ́mbà ìyàwó Muyideen mo ní ìdí nọ́mbà ìyàwó Muyideen mo láwọn ìbéèrè tí mo fẹ́ bí mo ní ìdí nọ́mbà ìyàwó Muyideen ẹjọ́ tí mo bá rí ẹni tó mọ̀ ẹ dákun ẹ sẹ́ndì ẹ̀ sí mi ní WhatsApp nọ́mbà mi ẹ sẹ́ndì ẹ̀ sí mi ní WhatsApp nọ́mbà mi ẹni tó bá mọ nọ́mbà ìyàwó Muyideen ẹ sẹ́ndì ẹ̀ sí mi ní WhatsApp nọ́mbà mi. èyí tí ọ̀dẹ olóko méjì kọ̀dá ní jẹ́ ọlọ́pàá wa Nàìjíríà wàláhì olórí pípẹ́ ni wọ́n sì wá tẹ̀lé ọkọ láti lọ kú ẹrù nílé ìyàwó kódà kó jẹ́ pé Muyideen ló ní gbogbo ẹrù tí bẹ́ẹ̀ nu ṣọ́ọ̀bù á bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́pàá náà pé ń bọ́lá ti bá àtúnṣe dé láàrin ọkọ àti ìyàwó tó fi kẹ́ ẹrù kíkó níbo ni ẹ ti fetí gbọ́ àtúnṣe dé láàrin ẹbí kìíní àtẹbí kejì kó tó kẹ́ ẹrù kíkó ẹ bá mi sọ fún ìyàwó Muyideen kó lọ rìpọ́ọ̀tù kéèsì yẹn lọ́la torí pé déwájú dẹjọ́ ìdẹ́yìn ìdaṣọ gbogbo mi tí ìyàwó Muyideen bá dẹ̀ ń lọ kó má dárìn mọ́ o má dárìn mọ́ ẹ sọ fún ìyàwó Muyideen o kó má dárìn mọ́ o kó má dárìn mọ́ o because oorun la máa ń fi dínkù wò ọkọ tó àtìyàwó orí ọjà